ó dàbíi pé ọ̀rọ̀ táwọn ọmọ Yorùbá tí wọ́n ń pè léré tán fẹ́ máa mú léré tẹ́lẹ̀ ó ti dòótọ́ báyìí ó sì ti di òun, pẹ̀lú bí ó ṣe ti fìdí múlẹ̀ báyìí pé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò pàápàá àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram wọ́n ti wọ ilẹ̀ Yorùbá o, wọ́n ti wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n sì ti yí ìpínlẹ̀ Ọ̀ṣun náà ká báyìí. Ẹ rántí pé lọ́jọ́ Ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá, ọjọ́ kẹfà oṣù kìíní ọdún 2025, the 6th of January 2025, ó ní gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú tú àṣírí pé ní àárọ̀ ọjọ́ náà àwọn olórí ẹ̀ṣọ́ ààbò wọn wá fi tóun létí wípé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò àti báńdíìtì tí wọ́n ń lé tán pa nílẹ̀ Haúsá wọn ti ń sáwà ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ náà sì fi ń ṣe ibùgbé. Kódà gómìnà náà ní nínú oṣù kejìlá lásìkò kérésìmesì tóun máa ń ṣayẹyẹ ọjọ́ bí òun tóun ní kóun lọ fara nísìnyí ní agbègbè kan tó ń pè ní Fáṣọlá ní Ìbàdàn, ó ní ìwọ̀n kìlómítà méjì tí kò tó ìrìn mọ́tò ìṣẹ́jú 5 rárá ìní àwọn báńdíìtì ibi tán pabùdó sí ló wà síbi tóun wà. Ṣá o, lásìkò tí ọ̀rọ̀ yìí ń jà rìnrìn tí Mákindé tó ti sọ̀rọ̀ yìí táwọn ọmọ Yorùbá sì ti ń pariwo pé àfi kí àwọn Yorùbá ṣe ojú wọn ní alákọ̀ọ́bí ń ṣọ́rí kí wọ́n sì tètè dá àwọn jagunjagun tó bá ní síta. Ó ní àṣírí màtútù wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan kọ́ làwọn ará bí ti gbẹ̀yìn wọ o, àgbò ìgbé àwọn tó ti wọ ìpínlẹ̀ Ọ̀ṣun náà. Níṣe ni ọwọ́ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Service DSS ìrún àtẹ àwọn géńdékùnrin 10 kan ní ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ní wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Boko Haram tán sá wá sí Iléṣà tí wọ́n sì náà ti ń kọ́ ẹ̀kọ́ bí wọn yóò ṣe ṣe bọ́ǹbù àti bí wọn yóò ṣe máa fi bọ́ǹbù pa àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun. Eléyìí ló jẹ́ kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kó wọn lọ sí ilé ẹjọ́ láti gba ìdájọ́ ilé ẹjọ́ pé kán jẹ́ káwọn tí wọ́n mọ́lé fún 60 oṣù 60 days tí ṣe oṣù méjì láti lè tẹ̀síwájú nípa ìwádìí àwọn. Bẹ́ẹ̀ ni onídàájọ́ ilé ẹjọ́ onídàájọ́ Emeka Nwite òun náà sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú dọjọ́ 3 oṣù kẹta ọdún 2024. Bákan náà ó ní àṣírí túntù wípé ọwọ́ tẹ àwọn méjì kan táwọn náà tó ń ṣiṣẹ́ fún àwọn afẹ̀míṣòfò ní ìlú Mọdákẹ́kẹ́ níjọba ìbílẹ̀ Ifẹ̀ East ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn méjì tí ọwọ́ tẹ̀ náà ó ní Ayọ̀mídé Akíntúndé àti Nurudeen Adéṣíyàn. Ṣá o, níṣe ni àpọ̀ ọmọ Yorùbá ni wọ́n sọ pé pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti fojú hàn pé àwọn ará bí wọ́n ti yí ilẹ̀ Yorùbá ká, wọ́n sì ti yí ipò. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ ìjọba Nàìjíríà pàápàá àwọn gómìnà ilẹ̀ Yorùbá kẹ́ ṣèpàdé láàrin ara wọn lórí ọ̀nà àbáyọ tán bá máa wá sí. Ṣá o, nígbà tí ó ń sọ̀rọ̀, gbajúgbajà akọni ọmọ Yorùbá ni tó jẹ́ ajìjàǹgbara fúnmìnira ilẹ̀ Yorùbá olóyè Sunday Adéyẹmọ ẹni tí gbé ẹ̀mọ́ sí Sunday Ìgbòho ti fọ̀rọ̀ ránṣẹ́ láti òkè òkun tó wà wípé òun ṣetán láti gbèjà gbogbo àwọn ọmọ Yorùbá láti kojú àwọn afẹ̀míṣòfò náà. Sunday Ìgbòho ní bí àwọn ìjọba pàápàá àwọn gómìnà ilẹ̀ Yorùbá tó bá lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun kan ti fóun láṣẹ pé kóun lọ gbéná wojú àwọn apààyàn kóun lé wọn kóun gbolẹ̀ Yorùbá. Sunday Ìgbòho ní iṣẹ́ kékeré ni iṣẹ́ tóun wá ṣe láṣìyànjú láàrin oṣù péréte ni tó sì jẹ́ wípé ní báyìí o kọ́lọ́mọ kìlọ̀ fọ́mẹ̀ làwọn èèyàn ń sọ wípé káwọn èèyàn máa ṣe báyìí pàápàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ọ̀ṣun nítorí pé àwọn afẹ̀míṣòfò wọn ti yí ìpínlẹ̀ náà ká gidigidi.